káyì má gbé kúrò bẹ́ẹ̀ gbogbo ẹ̀dá alààyè tó bá rí fídíò yìí wò kíra rẹ kú oríire wàá rí dáadáa wípé ohun tí mo gbé dání yìí owó ni ṣùgbọ́n owó tí mo mú dání kì í ṣòwò lásán gbọ́ mi ṣó máa ń ṣèwọ náà wípé o máa ń ná kọ́tọ́kọ́ tó rí ìmíràn mo gbọ́ wípé ó máa ń ṣẹ̀yìn nǹkan wípé wọ́n máa wá rajà lọ́dọ̀ yín ẹ wàá gbogbo yẹn ẹ wàá fi sínú abọ́ owó yín tàbí inú dúrà yín tàbí bu okùn owó yín gbogbo wa wá ra owó á disappear o ò ní mọbi tó gbà lọ o gbọ́ sí o ti experience rẹ̀ o gbọ́ mi ẹlòmíràn dáwọ́lé ohun rere kò ní rí ohun rere yẹn ṣe látìgbà tó ti ṣe foundation kò sí owó o ò ríṣẹ́ gbà mọ́ débi pé wàá sọ wípé o fẹ́ gbé dókè o fẹ́ kàn án ẹlòmíràn bó o bá náà kan tán o ò ní rí ìmíràn báwo lèèyàn ṣe fẹ́ ní achievement gbọ́ mi tó bá ti rí fídíò ìkíra rẹ kú oríire mo fi iṣẹ́ yìí lẹ̀ ní nǹkan bí ọdún kan sẹ́yìn ẹnìkan wá pè mí lórí rẹ̀ ó give testimony ó wá fún mi nítorí àánú nǹkan kan wá sọ sí mi lọ́kàn ó ní mi ò bá dá àwọn èèyàn lókoòwò iṣẹ́ yìí kí n fún àwọn ènìyàn láì gbà kankan lọ́wọ́ wọn báwo láyé ṣiṣẹ́ yìí iṣẹ́ yìí òun là ń pè ní pé o ò ní náà kan tán kó tó rí ìmíràn mo wá ti wá ṣe just 500 pieces fún àwọn ènìyàn mo dẹ̀ fẹ́ yọ̀ǹda rẹ̀ fún àwọn ènìyàn nínú oṣù yìí ní ọjọ́ Wednesday yìí déètì rẹ̀ ló ń wò lójú screen yìí ọjọ́ Wednesday 3 ni mo fẹ́ yọ̀ǹda rẹ̀ ní dédé agogo 9 àárọ̀ títí di agogo 2 ọ̀sán ní Shiloh service wa sórí iṣẹ́ yìí Bíntù lọ́ máa ń kàn sí tó bá ti korúkọ màláìka àti ka sáàmù ẹ̀ sí àti parí iṣẹ́ àti fi Bíntù sí fún ọ tó bá rántí iṣẹ́ yẹn wàá kàn máa fi sí àpò rẹ jáde tàbí kó fi sókun owó rẹ ìwọ wà nídìí ọjà rẹ òkè ń tà ní ọ̀nà kì í là ní ẹlòmíràn ọjà tó ń tà wọ́n á dẹ̀ fílẹ̀ wọ́n á lọ bòmí àbá ti parí rẹ̀ tí Bíntù yẹn wà bẹ́ẹ̀ tó wá Bíntù perfume òun náà láfi pa olóńgbò lórí screen yẹn tó wá fi sára tàbí fi sínú pọ́ọ̀sì yẹn tàbí ìwọ tó jẹ́ pé fóònù ló ń lò fóònù ló fi ń jẹun ẹ̀yin fóònù rẹ rọra ka sílẹ̀ wo nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ bóyá wòlíì wà àbí kò sí wòlíì orúkọ mímọ́ yẹn kò ń ṣe orúkọ tó dàbí kó lè kọ ẹ lóyún Jèhófà làhá ọba olùlànà Jèhófà làhá ọba olùlànà tó o bá mísì rẹ̀ o mísì gangan tó o bá mísì rẹ̀ o mísì gangan on the 22 Wednesday oṣù July tàwa yìí àti 29 oṣù July tàwa yìí àti on the 5 oṣù August ó máa ní agbára gan òun ni mo fẹ́ yọ̀ǹda rẹ̀ fún àwọn just 500 people tí wọ́n lè wá gbà mí ò gbowó lọ́wọ́ rẹ̀ mo kàn fẹ́ jẹ́ kó lọ lò ó tó bá wá rí ìyanu bóyá èpè ni wàá ṣẹ́ fún mi o bóyá àdúrà ni wàá gbà fún mi o bóyá mo tàn ẹ́ jẹ ni o bóyá mo fún ọ láṣìírí ni o bóyá mo ran ayé rẹ lọ́wọ́ ni o ohun tó bá tọ́ fún mi mo mọ̀ pé wàá ṣe mo dẹ̀ mọ̀ wípé wàá padà wá give testimony tí wàá mú tọrẹ àánú wá pé wòlíì ẹ gbà nítorí mi ò fi ṣẹ́lẹ̀ rí kó má confam mo kàn fẹ́ fi ran àwọn èèyàn lọ́wọ́ just 500 people látọjọ́ Wednesday on the 22 29 at on the 5 August oṣù tàwa yìí God bless you má miss ẹ tó bá miss ẹ ó léwu fóònù nọ́mbà mi rè Ṣàngó Ọ̀tà lọ́dọ̀ wa 07016014790 ó lè béèrè address lórí WhatsApp dẹ̀ lè pè tàbí 08108778741 God bless you.